Yorùbá nation ó ti di confam gbígbà wọ́n fẹ́ mọ́kọ̀ gbọ́dọ̀ gba Yorùbá nation ìyá yìí pọ̀ gbogbo ayé tá à ń jẹ́ ibi ìyá rẹ̀ jẹ́ lẹ́kọ̀ọ́ alómi a ní gbogbo ẹ̀ ẹ wá ń kó ìyà jẹra ẹ̀ olórí burúkú gbogbo tẹ̀lé tuntun bu ayé yóò ní dá àmọ́ tí wọ́n wà bí táwa wà wọ́n kọ̀ yín sí gbé ìgbàlù táwa jẹ́ ibi afẹ́ gbé wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ kẹ́ máa jẹrú ẹ̀ lẹ́kọ̀ọ́ kẹ́ máa jẹrú ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ wá forí ti yà wọ́n sọ yín dọ́mọ̀ ta láì ní kò ṣe ní ládàládà olórí burúkú ẹrú bẹ́ẹ̀ gbádùn ẹ̀ bá pààyàn èdè pààyàn wá di gbádùn lójú ara yìí tẹ́ ẹ̀ lọ́rùn ẹ jẹ́ ká gba Yorùbá nation yamayama á fọ̀ wọ́n dànù náà ti fẹ́ àwọn ń dọ̀tí ti pọ̀ owó ẹ̀jẹ̀ lẹ̀ ń ná tó máa ṣe sàárà fi owó ẹ̀jẹ̀ mọ́ fún ilé owó ẹ̀jẹ̀ ó ti pààyàn kò sówó tó mọ́ kò sẹ́ni tó ń ṣiṣẹ́ nígbà tí ò ṣiṣẹ́ tí ò sí ẹ̀kọ́ tí ọ̀tá ló fẹ́ ró gidi ẹni bá fún ilé owó ẹ̀jẹ̀ ni owó ọ̀kà ó lè ti pààyàn ó lè ti pẹ̀lú mí lẹ́kún ó lè ti jàgbá níbì kan àná òfin ẹ̀ náà rò pé èèyàn gidi ni ẹ̀ ń ṣèyàn gidi èèyàn burúkú àwọn èèyàn dọ̀tí onídọ̀tí yamayama ẹ jẹ́ àgbà Yorùbá nation ìgbà lọ́mọ báyìí máa ṣe gan ájà wa síra wa horo sí horo ẹgbà bí òṣì Yorùbá nation gbúdọ̀ dúró ní confam mi èyí dára I love you so much don't give up keep it up àdèdúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Igboho wọ́n ti fi tọkùnrin hàn tó bá sí pọ́n lọ ń ṣàánú àwọn kan lọ́wọ́ àwọn ilé pé wọ́n jọ wà ní ìbá mọ̀ pé ọkùnrin là dá ẹ̀kọ́ àròjinlẹ̀ bàbá Sunday Igboho ẹ̀kọ́ àròjinlẹ̀ because òfò bá ṣùjú báyìí lọ kálẹ̀ lẹ́nu ní kẹ́ẹ̀ṣì bẹ́ẹ̀ máa ń ṣe yẹn kẹ́ẹ̀ṣì bẹ́ẹ̀ ní àbá ẹ̀mí á sùn lókun ló gbà bẹ́ẹ̀ mọ́ àgbẹ̀ wọ́n ní mọ̀jà mọ̀sá ìwé máa ń pòwe yẹn náà máa kíkanjú mo ti gbà bẹ́ẹ̀ ẹ ti fún wa ní gúúsà àmọ́ lóṣù ọ̀fọ̀lẹ̀ àjọlẹ̀pọ̀ ni o àti èyí dára àtàwọn tó kù ló ń ṣòwò nìkan èyí dára nìkan gbogbo wọn tó kù ọ̀rọ̀ tí màá ti ẹ̀ mọ́ra nìyẹn èyí dára máa ń tẹ̀ ẹ̀sẹ̀ máa ń tajọ lẹ̀pọ̀ nìyẹn I mean I respect that woman ìtọ́ yẹ kó máa pe woman ẹ̀ ní mọ́rẹ́mí wa nìyẹn ìdára ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ kú ṣàngó ṣọpọ́nà òun ni Sunday Igboho oṣù kọ̀tà fẹ́ ṣe sí ẹlọ́kù kọ̀ǹfàmù ni ọ Jésù ti wà nù Ọlọ́run ti wà nù lọ́wọ́lọ́wọ́ yìí òun Ọlọ́run gbé kalẹ̀ fún wa Jésù wà nù Ànábì wà nù Ṣàngó wà nù ṣọpọ́nà wà nù Ọbàtálá wà nù ẹ̀dá àforídó lè jù bẹ́ẹ̀ lọ òun ni ipò ìbẹ̀rẹ̀ ẹ̀yìn ló ń gbé gbogbo ẹ̀ ń dìde tẹ̀wọ́n ń ṣapá tiẹ́tiẹ́ ẹ̀yìn wo ẹ lọ́lẹ̀ pọ̀ wábì kan rẹ síjàre ẹgbà bẹ́ẹ̀ Sunday Igboho ìyá nọ́mbà 1 o ìṣòlù à tábà ti gba Yorùbá nation a máa fi orí ẹ̀ láì gbà máa fi sórí owó níwá àti Professor Akíntóyè àbáwá yẹn yes ẹ̀yìn méje inú 50 Yorùbá nation mọ ẹ pè mo bá bí àlè ló náírà bá ṣe náírà Yorùbá nation money lórí 50 ẹ̀ báyìí nílẹ̀ máa ná yín ṣeré kò sí bóyá bẹ́ẹ̀ méjì máa wà títí láéláé ni so fídíò yìí mo ṣe fún àwọn tí a ní o California là wà láti ń jayé o so ayé náà ń jẹ́ bí a lè gbé wọ Èkó náà a lè gbé wọ Yorùbá land so ọkàn dà wá nù rẹ̀ wọ́n jẹ́ ká Fúlàní àwọn tí ò tó nǹkan wọn gbà èyí ọba ẹ̀kọ́ ní dá fún gbogbo yín ẹ̀yin gọ́vnà àti ìdẹ̀wà pírẹ́sà táwọn yẹn àgbà òṣì ní àwọn àgbà kan wà tán yìí dánú wọn ẹ̀yin àgbà òṣì tẹ̀wà ń bẹ ẹ̀ní sóríire ẹ̀ní kórèkòdélé tọmọ yín ò ní kórèkòdélé gbogbo yín ẹ̀ní ṣàǹfààní ilé tó bá dánú náà ní kó ṣàǹfààní ọba náà ọba tí ò bá ti tẹ̀lé wa kò ní ṣàǹfààní kò ní sóríire gbogbo yín ayé yín máa bàjẹ́ ní tẹ̀fẹ́ dúró ká gba Yorùbá nation ayé yín máa bàjẹ́ ní ayé là ń jẹ́ níbi tí ò sí dààmú kádé kò sí àwọn máa ráìsà wọ́n ti máa yí yín ká agbẹ́rù lẹ́yìn tí mo fẹ́ sẹ́rin lọ́kì lọ́sàlẹ̀ kò sẹ́ tó débi ẹrù wọn ṣẹlẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ kó wọn bíṣì lẹ́kọ̀ọ́ tó dé wọ́n ti palẹ̀ wọ́n ti gbé wọ́n gan lọ wọ́n ti tà àwọn lórí bí wọ́n ti yọ fún wọ́n ti yọ ẹ̀dọ̀ wọ́n ti lọ tà dà lórí èlò 20,000 naira tí ò $100 àwọn olóṣì odidi èèyàn ayé yìí máa bàjẹ́ ni Yorùbá nation náà ni o Yorùbá nation náà ni o òye máa jẹ́ nìyẹn ntọ́lọ́run ti fàṣẹ sí i
bó pẹ́ bóyá akílò là pé bàbá Yorùbá nation máa dúró bọ̀ tó jọ àwa ti gbogbo ẹ̀yin ọba ó máa ṣe wọn oníjẹkújẹ ojú gbà mí ti fún ẹ̀yin èèyàn lásán lẹ́yìn ẹ̀ṣọ́ náà tọ́lọ́run ló máa ṣe ẹ̀yà ní ọ̀la wà ẹ̀ ká máa wọlé ìtọ́lọ́ máa ṣe lóyá Ọlọ́run wọ́n á fi àsìkò ìmọ̀ gbàdúrà gbogbo ọmọ Yorùbá tó fẹ́ kí Yorùbá nation dúró kọ́ lọ́ máa fún ọ lágbára kọ́ máa fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn kọ́ máa bá wa ti bá ṣe ń ti lọ Ọlọ́run gbọ́ kí wọ́n ti ń gbọ́ igbe wa ó máa ṣe lọ́nà ìyanu ẹ máa wòran agbára máa dìde gbogbo ẹ máa dìde a máa rí gbà mú fẹ́ bọ́kọ̀ a máa rí gbà ẹ̀yin ọmọ àlè Yorùbá kan tẹ máa ń ṣe ọlọ́tẹ̀ ẹ máa ní kíní kan bí Sunday òdìdé yín ẹ lè sọ pé ẹ lè pẹ́ra yín wọ́rí o àwọn akọ́ra yín jẹ́ kiri borí aláǹgbá ẹ ní ẹ pẹ́ra yín wọ́rí ọ̀sìn ẹ náà fẹ́ máa ṣe ìwé kíní kan bàbá yín ní Sunday tẹ́ bá fi tiẹ̀ ṣe níbi tẹ́ ń lọ o síbi tẹ́ ń lọ bó dẹ̀ ṣe wá ẹ̀ tó ẹ̀ lè mú Sunday o ìgbẹ́ èèyàn ni bó ṣe wà ẹ̀ 1 million 1 battalion ni ó lè ṣọ́ wọn gbóyin bóyin pẹ̀lú gbogbo ṣàkárá tẹ̀ ń ṣe yẹn ẹ súnmọ́ àwọn òbá yín jà ẹ súnmọ́ kájọ pa ọ̀pọ̀ náà tó bá wọn fẹ́ ni kòkẹ́ máa ṣe bíi pé ẹ àwa separate ayọ̀ tó sílẹ̀ ẹ àwa strong jùlọ àfẹ́ yẹn ẹ jẹ́ àjọpọ̀ kó tàbá gbà tán àgbà náà lájọ máa tàbá gbà tán tàbá ní àmì gan àwa ìbílẹ̀ àmì gan àníjẹ́ kó parun ẹ̀yin tẹ́ ń gbéra iná àníjẹ́ kẹ́ pa ẹ̀mọ́ ní àmì ìbílẹ̀ ó máa tó yàtọ̀ sí àmì Yorùbá land àmì ìbílẹ̀ náà lórúkọ máa jẹ́ tẹ́gbẹ́ tòògùn tí gbogbo yẹn àgbúrò jẹ́ kí gbogbo àwọn àṣẹ bàbá wa kí gbogbo ẹ wọlé kó máa wà ní practice àmì òyìnbó àwọn yẹn máa gbé wọn àìsí ìmọ̀lúkọ tó máa fún àwọn tiwọn yẹn bẹ́ẹ̀ àwọn àpè wọn ní traditional army wọ́n máa dá wà ní gbogbo ohun tá à ń sọ àwọn máa dán ogun yẹn òwúrọ̀ expire òwúrọ̀ máa ṣe sọ táwọn àmì bá ṣe tiẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àwọn traditional ẹ̀ṣẹ̀ gborí wọlé pé kí ló ń ṣẹlẹ̀ òye bó ṣe rí nìyẹn I'm checking out so mo fẹ́ kí gbogbo ẹgbẹ́ ṣe gan thank you I love you all guys gbogbo ẹ̀yin Yorùbá nation ẹ wò ẹ stay strong kò sí yàn kan a máa gbà ó ti di gbígbà mi fẹ́ dárúkọ ara mi ẹ má ọ̀rẹ́ àwọn ọmọ ra wa later bye bye.